Yòkó yìí àìsínlé wọ́n máa pè kíní kan ní kọ̀díyà tó sáà. Ẹ̀kan tí ìgbà bá dálẹ́jọ́ ìyàsọ̀ tún wòròwòrò nítọ́ bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn èyà gbọ́dọ̀ dá sí ìsìgbọ́dọ̀ sọ́pá rẹ̀. Àmá ìsínlé àyà pé mi púpọ̀ ń gbà mọ̀ wà ń múra àìsínlé ọfà kí ìsọ̀rọ̀ lérí rẹ̀ ó lọ́ra díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ má bínú o torí ìdí méjì tó lágbára lọ̀rọ̀ náà fi kàn mí ló fi kàyè tá a wà yìí. Ìdí àkọ́kọ́ ni pé gbogbo tí bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn láyé pàápàá jùlọ ọ̀rọ̀ fatiwa ẹni tó kọ́kọ́ kàn tí wọ́n kọ́kọ́ bí Mufty ni. Ọ̀rọ̀ àbí yẹn ní máa jọ̀pọ̀ ẹ̀rọ lọ́wọ́ bá sọ̀rọ̀ wọ́n lè ṣe tí Mufty ránṣẹ́ ni Mufty ni ọ́fíìsì Mufty ni ọ̀rọ̀ yẹn wọ́n béèrè ọ̀dọ̀ Mufty béèrè kí ni Mufty wá wí sí wọ́n tó máa wò wí pé kí ni ẹlòmíì wí sí. Ìdí yẹn ó jẹ́ àkọ́kọ́. Ẹ̀kejì ń bí ọ̀rọ̀ yìí tó ti wá jáde ọ̀rọ̀ tí ń jẹ́ kọ̀díyà tó sáà yìí ó tún tì lọ́ni wá tí ń jẹ́lù tí èmi náà ti wá pé kódà bá bí Ọlọ́run kádàrá pé wọ́n fi wá sáyè yìí iṣẹ́ dáwà táǹsì náà ní kí ni àwọn àfáà lọ níwárí wí sí. Now àmá ìsínlé ọjọ́ kó pẹ́ díẹ̀ àmá tó jẹ́ fẹ́ sọ ilé ìlú pé ilé kéwúláyè yìí bàbá Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu a sì rẹ́kọ̀ọ́kọ́ lára wọn pípọ̀. Bàbá ń wọ kíláàsì kọmọkíw ní ẹ̀kọ́ ta kọ́ lára wọn ni wọ́n wá pín sí kíláàsì ni àwọn akọ́ láǹfààní àti wá kíláàsì gbogbo kí ó tẹ́lómí ké túrù bàbá inú Ramadana ni Ramadana tẹ́lómí gbọ́ ló fi dàáfà lòun náà fi lọ dá tafsiri ti ẹlẹ́ torí ń gba wọn ráyè tágbà èdè wọ́n parí odidi Kùránì kanú àwẹ̀ torí àwọn wò pé fáwọn ọmọ kéwú kó lè yé wọn nínú ẹ̀kọ́ tá a kọ́ lára wọn ni inú ẹ̀kọ́ tá a kọ́ lára wọn ni kí wọ́n máa ṣe wáàsí káàkiri níjọ wọn ráyè kódà wáàsí ló pilẹ̀ kéwú torí má díwù ni bàbá láwọn ń ṣe káàkiri kó tó di pọ́mọ kéwú dé sọ wáàsí ló pilẹ̀ rẹ̀ ẹlòmíì náà ó kéwú lára wọn bí àwọn àgbàlagbà àwọn àgbàlagbà náà pọ́n lọ rí bẹ́ẹ̀ tó pé ibi àyẹ̀ ti kéwú lára wọn nìyẹn tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ èyí tó tún wá dágbé kalẹ̀ fáwọn ọmọ kéwú òun ni mọ̀hádọ́rà tí wọ́n máa ń ṣe ń jọ Monday ọ̀rọ̀ bá tó wá ṣẹlẹ̀ báyìí tó bí wọ́n bá jẹ́ ààyè ilé kéwú ó gbọ́dọ̀ jẹ́ kọ́mọ kéwú ọmọ kí ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ o ìhàwó ní àwọn àfáà wa kọ sí irú ẹ̀ ni ó bí jòkó yìí àtàwọn tí wọ́n ń pè tí ẹgbẹ́ wí kankan ọ̀dà àjòláwà kọ́lọ́run sádàrí wa délé láyọ̀ tí ń jẹ́ pé jímà àkọ́kọ́ táwà kí gbà tàdí náà ni tó gba àwọn àfáà ti sọ̀rọ̀ lé ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀rọ̀ ń pa ayé pé ajá jíjẹ àwọn àfáà ti wá sọ̀rọ̀ púpọ̀ tí wọ́n ti dìde ń kárùkù ti sọ̀rọ̀ fíwù rẹ̀ wọ́n á ti fìmọ̀ rinlẹ̀ ń bẹ̀ tí wọ́n rí kọ̀díyà yẹn tí ìbá pé bọ́rọ̀ kankan bá ṣẹlẹ̀ kò sí má dá sí ni kọ̀díyà yẹn ìṣe kọ̀díyà ta ilẹ̀ ti fẹ́ máa fà ìṣe kọ̀díyà ta káríwọ́ wà lórí rẹ̀ kò ní ìdí ẹjọ́ ó kílíà ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tọ́rọ̀ ẹ̀sìn kọ́kọ́ kàn ń pín sọ́nà méjì
èèyàn méjì lọ̀rẹ́ sí wa yìí kan Ọlọ́run àtànábì Muhammad tọ́rọ̀lọ́n ló ní ẹ̀sìn Ọlọ́run ló ní Islam òun ló sì mà Islam kó ló tún bà wá tá à ń sí ṣùgbọ́n ayé tí mo máa ń sọ ń bo wà pé Alaye alam wa huwa Al-Lateef ọmọ wa jura wa lọ ọ jẹ́ kọ́lọ́hun fúnra ara rẹ̀ kó ti gbégbésẹ̀ kalẹ̀ gbogbo nǹkan lọ́lọ́run ti yanjú kalẹ̀ fún wa òun lọ́lọ́rọ̀ ẹ̀sìn òun lọ́lẹ́sìn òun ní sì ń ṣàlàyé ẹ̀sìn rẹ̀ fún wa tí ń já pé òfin ẹ̀sìn Ọlọ́run ní sí kìí ṣe nìkan ẹni ó tún wá fún yọ̀dá kó sòfin ẹ̀sìn Ànábì Muhammad lóní lè sọ pé ọkọ̀ rẹ̀ òfin ẹ̀sìn ọ̀kan ọlọ́kọ̀ọ̀kan Ànábì Ọlọ́run lọ́kàn rárá ọkàn Ànábì tó rọ́lọ́run gangan ló jẹ́ àmà yìí pé ọkàn Ànábì Muhammad áyà kan náà ló fi hàn yí lọ sí Suratul Ahzab. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار. Àkùránì ni Ọlọ́run ló sọ yí pé وما كان لمؤمن ولا مؤمنة fún mùmínì kan lọ́kùnrin ni àbí mùmínà kan lóbìnrin ni إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار. ẹgbẹ́ kò sí pé an yakuna lahumul khiyara kó lóun fẹ́ sẹ́sà níbi kí ni ìsá قضى الله ورسوله أمرا. bí wọ́n fẹ́ lónìí níbi ẹjọ́ tọ́lọ́run bá dé àtànábì òfin tọ́lọ́run àtànábì bá sí eke Ọlọ́run lọ́jọ́ kílẹ̀ àfún wa pé èmi ń ṣòfin ànábì ọ̀rẹ́ mi náà sẹ́ mo ní ọmọ ṣòfin ẹ̀sìn yìí أن يكون لهم الخيار. àwọn méjèèjì bọ̀ mo fẹ́ lù mọ́ àwọn méjèèjì ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wá sọ́dọ̀ Ọlọ́run ẹ wá sọ́dọ̀ ànábì ẹ tó fi wá kílẹ̀ àti wa bẹ́ẹ̀ ni pé o ò lè ráyà kan ní Al-Qur'an látòkè délẹ̀ ayẹ kírun lórí kò síbi Ọlọ́run ti sọ fún ọ ibi kásùbà méjì ọ̀rọ̀ ayà ẹ̀kírun أقم الصلاة. òfin tọ́lọ́run nù báwo la ti wá mọ̀ pé àsùbà wà yìí méjì àyílà táǹkì yìí lẹ́ẹ̀rin ni asiri wà yìí lẹ́ẹ̀rin ni magribi wà yìí mẹ́ta ni ìsáyì wà yìí lẹ́ẹ̀rin ni Ọlọ́run kọ́ sọ yẹn fún wa ànábì ni ó sọ yẹn fún wa òun lójú ó yé wa pé sọ́lú كما رأيتموني أصلي. kéfì àyàn ànábì ló gbé kéfì àyàn wá bá wa tá a sì ń lò pé Ọlọ́run sọ tó látara bọ́rọ̀ bá délẹ̀ káàkọ́kọ́ wá lọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ló délẹ̀ yìí gbọ́dọ̀ akọ́kẹ́ wá sí ẹwà sọ́dọ̀ Ọlọ́run kí lọ́lọ́run ọba tó lẹ́sìn gangan fúnra rẹ̀ ní bẹ́ẹ̀sì ẹwà sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ló sọ bẹ́ẹ̀sì tọ́lọ́n fi náà Ànábì ò sì fẹ́nu bò tó fi lọ kódà omi ń bẹ táàmù pé ló tún sọ yìí sí torí táàbà dé àlùtọ́ bá lọ tán náà ni yọ pé gbogbo kàlà náà lọ́fẹ̀ẹ́nu kan tó bá kò lọ́dọ̀ Ọlọ́run tàwa kò lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ok wọ́n ní kángun kángun ọ́ kángun sẹ́nì kan jẹ́ nìkan lọ gbogbo wa ní mùsùlùmí gbogbo àlọ́rọ̀ ẹ̀sìn kan gbogbo àlànàbí bá wí àmọ́ àwọn tó wá kán jù òun làwọn àfá àwọn tó kán tọrẹ sí ká gbọ́rọ̀ bẹ bá délé ẹjẹ́ ká pín wọ́n àwọn olóògbọ́n dá sọ̀rọ̀ yìí àwọn àfáà ní ìjẹ́ gbogbo àfáà ló lè dá sí níbi ọ̀rọ̀ ẹ̀sìn délẹ̀ o ọ̀rọ̀ fatuwa délẹ̀ o ọ̀rọ̀ sẹ̀ríà délẹ̀ o sí gbogbo àfáà ló lè dá sí ọjọ́ mo pín àwọn àfáà àwọn kan bẹ́nu àwọn àfáà yìí tí wọ́n mójú tó ọ̀rọ̀ lógà ni ìmọ̀ Al-Qur'ani èrò èdè làwọn mójútó
ulama ológa ni wọ́n pa àwọn eléyìí àwọn kan bẹ́ẹ̀ náà àwọn àfáà ń táwọn mójútó tafsiri ni ọ̀rọ̀ tafsiri ni ulama tafsiri al-mufassirun ni wọ́n àwọn kan bẹ́ẹ̀ táwọn mójútó ọ̀rọ̀ hadisi Ànábì ni sallallahu alaihi wasallam ulama al-hadisi al-muhaddisuna gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bí wọ́n ṣe tó ní bí wọ́n bá dá sọ̀rọ̀ fatiwa wọn yọlu débẹ̀ ni o wọ́n lè mọ̀ wọ́n lè ní máa ń parẹ̀ bẹ̀ tí wọ́n ní bí wọ́n tọrọ ẹ̀sìn bá dédé àwọn tí wọ́n bí al-fuqaha ọ̀dún inú gbogbo àwọn àfá àwọn tí wọ́n fẹ́ bí léèrè al-fuqaha àwọn tí wọ́n lọ fún kíni sẹ̀ríà tọ́bí ìtìsọ́ọ̀sì wọn èrí sẹ̀ríà wọ́n bèsì ẹ̀ lélẹ́rí wọ́n máa tinú tòde ti fún tẹ̀dọ̀ sẹ̀ríà pé kí ló tú sẹ̀ríà kí ló dé ní fi ń já pé tọ́rọ̀ fatiwa bá ṣẹlẹ̀ ọ̀kan náà àfáà náà ti sọ pé tọ́rọ̀ fatiwa bá ṣẹlẹ̀ kìí ṣe ń tẹ́nì kún bóde lélẹ́rí tí ò ní mọ́ sọ báyìí ó ń ká ẹ̀ẹ́dẹ̀ àdíjọ kí ni ẹ̀yin rí ń bí kí ni wọ́n rí ń bí kí ni wọ́n rí ń bí ìtí gbogbo yín bá rí ìhun tẹ́ jòkó lé lérí kó àmì àfihàn àjẹ mufti kọ̀kànlẹ̀ bọ́ta kó ní tí mo wí nù kò sí tẹ́lómi lè sọ lérè tí mo wí ìhun má ìwíkù ló wí ìhun torí àrọ́pù ṣe á gábà tí a ń ká sí so àwò wọn àwò ní pé kí náà fà wí kí lẹ́yìn tí ọkẹ́ wá wò tí mufti náà bá gbé dọ́dọ̀ rẹ̀ tóun náà wá wò pé nǹkan tá wí nì pẹ̀lú òun náà wá wò pẹ̀lú ma tiẹ̀ náà pé ọjọ́ tí bẹ lọ́dọ̀ wa ara lè kún bí ibi ìdínkù tẹ́ bá jọ wò wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fọwọ́ sí bí a fọwọ́ sí ẹgbẹ́ jáde kì í ṣe tẹ́nì kankan lè bọ́ta àwọn tí wọ́n specialize lérí ẹ̀ àwọn ni wọ́n ní so ìyànjú wà wọn ò tilẹ̀kùn yànjú kéèyàn ó lè gbìyànjú ó lè kátírà kó sì gbàgbọ́ yé rẹ̀ kó sì lè wí ọ̀sẹ̀ nǹkan tó takò ọ̀rọ̀ yànjú àmọ́ kéèyàn tó wí èyí ó rò dáadáa kódò mí ń bẹ́tọ̀ pé bó ṣe nínú wà tó wá wò pé ilé tó bá jáde sí ti gbọ́ àwọn èèyàn sáà ní wàhálà tó kọ́kọ́ pọ̀ mi tá a fẹ́ gbélẹ̀ ìbáyìí ọwà dàgẹ́sì ẹ̀ tóró mi ń bẹ́tọ̀ fẹ́ wí tí mà àwọn èyè débẹ̀ wọn èyí tí ìdàgbà débẹ̀ nígbà tí ọmọ kékeré ni tọ́ ẹ̀ka ẹmọ fún lómi tẹ́nu lókè mi ọ̀pọ̀ ọmọ náà ni now wọ́n yàtọ̀ fún yí pé èèyàn kó dìde tá a bá rí èèyàn àfá àwa tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí àfá Jackman oníyànjúlẹ̀ àfá àti àbá wà fọ́ ọmọ pé ma kàtírà àfá ma kàtírà dáadáa ìsì wọ́n sì ní màrà alfa sùkútọ̀ bí a bá ń bẹ̀rù pé òun oṣù kò ní dìde óògùn náà ni wọ́n sì kọ̀rẹ́tì rẹ̀ ibi a bá kọ̀rẹ́tì ẹ̀ sí o ti mú gidi tí wọ́n fẹ́ mú bẹ́ẹ̀ so kò tí ì sábúrú ní pé èèyàn sàgbàgbà ọ bọ́ sínú kọ̀dí àkábùn fẹ́ dájọ́ àmọ́ bí wàhálà ni pé kọ̀dí tó fẹ́ dájọ́ lé lérí mu kọ́kọ́ wo kí làwọn àfáà wí lórí ẹ̀ yàtọ̀ fún tí wọ́n gbọ́yé kí ni àwọn àfáà ti sọ ọmọ ọdọ́jọ́ sọ lórí túbà pé ọjọ́ ti jìnà lérí táǹfà yìí táwọn àfáà sì ti sọ̀rọ̀ lérí ẹ̀ pípọ̀ ìyẹn lọ́wọ́ àwà padà sọ́dọ̀ àwọn àfáà lérí kọ̀dí àtàǹfà yìí kọ̀dí àyí méjì ni àdíkápẹ́ yọ̀kan kọ̀tẹ́ gbọ́dọ̀ pé méjì ó gbọ́ àwọn àfáà ń gbà bá ń sọ̀rọ̀ wọn á lọ pé wọ́n pín wọn àwọn fùkàhà àwọn ni wọ́n ní ọ̀rọ̀ fatiwa kan ni wọ́n fẹ́ pé àwọn fùkàhà wù náà wá pọ̀ àmẹ́nu kò sáwọn bẹ́ẹ̀ ni Abu Hanifa Maliki Sáfìyí àtàbàdì àwọn mẹ́rin tẹnu kò sínú pé tọ́rọ̀ ẹ̀sìn bá délẹ̀ padà sọ́dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí a wà lọ sọ́dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí pé sáàrẹ́ ni tó ní ajájá nù wọn tó ṣe ajá jíjẹ ní ẹ̀tọ́ ìkẹyọ̀ kan náà làwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ń fa láàrin ara wọn
fẹ́ni tó bá jókòó ti ìmà tó bá jókòó ti tírà ìkẹyọ̀ kan wọ́n fà ẹnu gbogbo wọn kò lérí pé àkámàjájá ajá jíjẹ èèwọ̀ ni ìkẹyọ̀ kan tí wọ́n fà láàrin ara wọn ni pé lílo ajá kéèjé lílo kó fi ṣe nǹkan ní sọ fún ọ pé àwọn tí ń lo ajá láti pé wọ́n fi ń ṣọdẹ tí security tí ń fajá sọ́lé sájá lè bá wa gbélé àwọn tí wọ́n ń lò fún nǹkan oko sáà lè lónú Ìsìláàmù pé kí wá jẹ́ mùsùlùmí kó tún máa sin ajá yìí tí wọ́n jọ ń fà láàrin ara wọn nù àwọn kan ní kódà àwọn kan ló dá àwọn tí wọ́n lọ sí di pé só lè jẹ́ sí pé a lò sá Ọlọ́run ló kílẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam bada bismillahir rahmanir rahim wa yantiqu anil hawa illa wahyun Ànábì ó lè sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu wáyí ń wá direct wá bá látọ̀dọ̀ Ọlọ́run ni azradisi Ànábì gàdàgbà tó kílẹ̀ tá Ànábì sọ fún wa yí pé ani Abi Hurairah radiyallahu anhu qala rasulullahi sallallahu alayhi wa sallam tuhuru ina'i ahadikum idha walaga